Olórí gbogbo ọmọ ogun ilẹ̀ Yorùbá tó tún jẹ́ akọni ọmọ Yorùbá, ìyún Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Abíọ́dún Gani Adams Ìgè, ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí ńlá nípa àwọn nǹkan àbàmì tó rí ní ìlú Ilé-Ifẹ̀ tó jẹ́ orísun gbogbo ọmọ Yorùbá àti ìlú Iléṣà tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tí Gani Adams jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú tóun rí tó jù òun tó yìí, inú ewu ńlá gidigidi ní ilẹ̀ Yorùbá ni wọ́n wà báyìí o. Lásìkò tí Ààrẹ Gani Adams tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìwé ìròyìn Nigerian Tribune tó jẹ́ ti aṣíwájú ìran Yorùbá ní olóògbé Oyèníyì Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀, inú mà tú àṣírí nǹkan àbàmì tó rí ní inú igbó ìlú Ilé-Ifẹ̀ àti Iléṣà láìpẹ́ yìí tí ó ṣàbẹ̀wò síbẹ̀ nígbà tí Ààrẹ Gani Adams tó ń sọ̀rọ̀ nípa ètò ààbò ilẹ̀ Yorùbá, tí wọ́n bi léèrè bí àwọn agbẹ̀yìnbẹbọjẹ́, àwọn afẹ̀míṣòfò àtàwọn ajínigbé bí wọ́n ṣe ń ṣọṣẹ́ gidi ní ilẹ̀ Yorùbá tó ń já àwọn ọmọ Yorùbá gbé tó sì ń fi ipá bá wọn sùn, ní Gani Adams jẹ́ kó di mọ̀ pé kò sí irọ́ níbẹ̀. Ó ní láìpẹ́ yìí ní òun àti àwọn ẹgbẹ́ Oòduà People's Congress OPC òun làwọn lọ ṣe nǹkan ní ìpínlẹ̀ Kogi. Ó ní báwọn sì ṣe ń bọ̀, inú ń sọ fáwọn ọmọlẹ́yìn òun pé wọ́n jẹ́ káwọn lo àǹfààní náà láti fi ṣiṣẹ́ ìwádìí àti ìtanilólobó káàkiri àwọn igbó tó wà ní ìlú Ilé-Ifẹ̀ àti ìlú Iléṣà táwọn yóò gbà kọjá. Ààrẹ Gani Adams ní dípò káwọn gba àárín ìgboro tí mọ́tò ń gbọ́, níṣẹ́ ni òun sọ fáwọn ọmọlẹ́yìn òun pé inú igbó kìjìkìjì téèyàn kan ò tiẹ̀ lè wọ̀ nìkan jẹ́ káwọn wọ̀, káwọn tó gbobẹ̀, káwọn tiẹ̀ wo ohun tó wà ńbẹ̀, bóyá ilẹ̀ Yorùbá, bóyá ó wà lábẹ́ ààbò tó péye, tàbí bóyá àwọn agbẹ̀yìnbẹbọjẹ́ wọ́n ti yí gbogbo ilẹ̀ Yorùbá ká. Gani Adams sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ náà pé ní kété tí òun àti àwọn ọmọlẹ́yìn òun táwọn bẹ̀rẹ̀ sí ní wọnú igbó níbi tí àwọn èèyàn tiẹ̀ lè mọ̀ páwọn èèyàn gbé, níṣe ni àwọn ti bá àwọn èèyàn tó ń gbébẹ̀ rẹpẹtẹ. Ó ní kàyéfì tó wá jẹ́ ni pé àwọn Haúsá àti Fúlàní ló pọ̀ jù nínú gbogbo àwọn táwọn rí yìí, kódà ó ní kò tiẹ̀ sí ọmọ Yorùbá kan ṣoṣo ńbẹ̀. Ó ló jẹ́ kàyéfì pé àwọn ọba àtàwọn baálẹ̀ Yorùbá tó ń ṣàkóso ìgbèríko, àwọn gbọ́ ò mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ wà ní abẹ́ wọn tí wọ́n ń gbé inú igbó. Ó láwọn wọ̀nyí àwọn ni wọ́n ń gba àwọn tó ń wakùsà lọ́nà àìtọ́, illegal miners, àwọn ló ń gbà wọ́n mọ́ra. Ó ní gbogbo àwọn afẹ̀míṣòfò tó sì ń wá láti ilẹ̀ Haúsá náà, pàápàá àwọn ọmọ ẹgbẹ́ afẹ̀míṣòfò bíi Boko Haram tàbí èyí tí wọ́n ń pè ní ISWAP tàbí ẹgbẹ́ burúkú tó ṣẹ̀ṣẹ̀ jáde tí wọ́n ń pè ní Lakurawa. Ó ní àwọn tó wà nínú igbó ní ìlú Iléṣà àti Ilé-Ifẹ̀ yìí, àwọn ni ó ń gbà wọ́n mọ́ra. Ààrẹ Gani Adams wá jẹ́ kó di mọ̀ wípé gbogbo àwọn tí àwọn rí nínú àwọn igbó yìí wọn yóò tó 30,000 Haúsá Fúlàní. Ó lè fi hàn pé inú ewu ńlá ní ilẹ̀ Yorùbá wà, àti pé àsìkò ti tó kí gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà àtàwọn àgbà ilẹ̀ Yorùbá kó tètè dìde sí ọ̀rọ̀ náà.